ẹ̀gbọ́n TaniOlohun ti bọ́ sórí afẹ́fẹ́ ó dẹ̀ ti sọ yí pé TaniOlohun ti di mùsùlùmí. So now ìjà tó wà ńlẹ̀ ó ti di ìjà mùsùlùmí àti mùsùlùmí ẹ lọ ṣe bó ṣe fẹ́ èèyàn láì ní tìjú ṣe bó ti di ọ̀dọ́ òpònú onírọ́ ṣebí TaniOlohun ti di mùsùlùmí kí ló wá dé tẹ̀ filẹ̀ òṣì ara ta mára yọ. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Bí a bá tiẹ̀ ń pe àwọn èèyàn wá sí àkíyèsí pé ẹ jẹ́ ká fi àwọn èèyàn yìí lẹ̀. Ǹjẹ́ àwọn èèyàn yìí gan ǹjẹ́ wọ́n hùwà bí ẹni tí ó ń realize àṣejù nínú ìwà wọn. Ẹ̀yin mùsùlùmí ẹ lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àwọn tó wá gbádùn nínú yín ò wá pọ̀. Bí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan lòtítọ́ máa bá òtítọ́ ti wá dé báyìí. Òtítọ́ bí Olódùmarè ṣe dá ilé ayé lóyìn àti àwa adúláwọ̀ òtítọ́ ẹ̀ ti wá hàn sí wa. Ẹ jẹ́ ká fi ìfẹ́ ẹ jẹ́ ká lo ìfẹ́ láwùjọ wa. Ká ríra wa nínú ìṣòro ká lè rànra wa lọ́wọ́. Láti oyè ọdún tí ó ti jẹ́ pé ẹ̀sìn Islam àti sí Kristẹni tójú ń ti àwọn ènìyàn láti pera wọn lóníṣẹ̀ṣe láti ìjọ́ tí a ti gbé sórí kí ló dà fún wa lórílẹ̀-èdè yìí. Gbogbo ọmọ tí ẹ fi Kùránì sọ lórúkọ kí ló dà fún wọn kí ni percentage yìí tó là nínú wọn kí ni percentage tó ṣoríire nínú wọn. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Tó bá jẹ́ bí ẹ ṣe gbélé wa lọ́wọ́ bẹ́ẹ̀ náà lórí. Tá gbà pé àwọn kan ṣe ẹbọ mọ́ Islam. Tí a dẹ̀ gbà pé àwọn kan ṣe Islam tààrà, Kùránì nìkan ló ń ké. Àwọn tí wá fi Kùránì nìkan sọ lórúkọ báwo láyé wọn ṣe rí. Àwọn ìlú tó jẹ́ pé ẹ̀sìn Islam yìí nìkan ni wọ́n ń ṣe ń bẹ̀ báwo ni ìlú wọn ṣe rí. Àwọn ìlú tí wọ́n ti ń fọ̀sẹ̀ sìn sí àwọn èèyàn lọ́rùn báwo ni àwọn ìlú yẹn ṣe rí. Èmi ò ready láti criticize ẹ̀sìn o torí mo ní mùsùlùmí lọ́rẹ̀ẹ́ mo ní mùsùlùmí ní ẹbí. Ṣùgbọ́n nǹkan tí èmi máa kéde fún yín ni pé ẹ jẹ́ kí àlàáfíà wà nílùú. Ẹ jẹ́ kí ẹlẹ́bọ kó ṣe ẹbọ ẹ̀ ẹ jẹ́ kó lóró kó ṣe orò ẹ̀. Tí ẹ̀yin bá pa títì láró tí ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe tẹ̀bẹ̀ sí ní kírun lójú títì lọ́jọ́ Jímọ̀ á máa dùn mọ́ yín ẹ máa dúpẹ́ lọ́wọ́ Allah pé àwọn ẹrú púpọ̀ yọjú ọjọ́ tí olóró bá fẹ́ ṣòro ẹ̀ á wá máa dùn yín irú ìgbésí ayé wo lẹ̀ ń lò bàbá mi lẹ́bi Ṣọlá ẹ káàbọ̀ sórí ètò irú ìgbésí ayé wo lẹ̀ ń lò irú ẹ̀dá wo lẹ̀ jẹ́ perseverance bí ènìyàn bá nífẹ̀ẹ́ ọmọnìkejì ẹ̀ kò sí nǹkan tó máa tí ọmọnìkejì ẹ̀ máa ṣe tó máa irritate ẹ̀ àìní ìfẹ́ tó ń bá yín jà òun ló ń da orílẹ̀-èdè yìí rú ló ń dà wá láàmú lórílẹ̀-èdè yìí ẹ ti secure ọ̀nà owó yín títí ẹ ti secure ọ̀nà ọ̀la yín títí gbogbo ẹ̀ ti wá fọ́ká sílẹ̀ báyìí sìn láàrin ẹ̀yin àti mùsùlùmí ẹgbẹ́ yín gan a ti mọ̀ pé a ti mọ̀ wípé ẹ̀yin gan fún ara yín ẹ̀ gbọ́ra yín yé ìyá mi Adédayọ̀ Alfred always problem sister automatically translated mi understand nǹkan tẹ́ mean o ṣé ọ̀rọ̀ mi ni ó automatically translated ni àbí kí n set ẹ̀ sí automatic translation bàbá mi Fáṣọlá ẹ káàbọ̀ sórí ètò ẹ̀yin mùsùlùmí bàbá mi ẹ ṣé sà bàbá mi Fáṣọlá ẹ ṣé sà ẹ̀yin mùsùlùmí a nílò ìfẹ́ gbogbo ìwà jàgídíjàgan tẹ́ ń wò yìí kò pọ́n yín lé ó bù yín kù ó lé èèyàn lọ́dọ̀ yín ṣe rí gbogbo àwọn tó kù tẹ́ ń rí lẹ́yìn yín yẹn ok Adédayọ̀ Alfred ok mo ti gbọ́ gbogbo àwọn èèyàn tẹ́ rò pé wọ́n wà lẹ́yìn yín yẹn ẹsẹ̀ kan nínú ìṣẹ̀ṣe ẹsẹ̀ kan lọ́dọ̀ yín ni wọ́n yìí ń wo ibi tí kinní yẹn máa já àwọn sí ni nígbà yẹn àṣẹ ò ní ka
iṣẹ́ tẹ́ padlock tẹ́ ń lò kò ní ka torí pé kí ni wọ́n fẹ́ flag ètò yẹn ni o wọ́n fẹ́ flag ètò yẹn ni nǹkan tó wà ńlẹ̀ yìí kì í ṣe àwa láàrin ìrìn àjò yìí fún wa àwọn alálẹ̀ tẹ́ ti gba ilẹ̀ lọ́wọ́ ẹ̀ tipẹ́ ẹ lé wọn títí wọn lọ lórí nítorí pé orí ilẹ̀ wọn ló wà. Tẹ́ bá dé church wọ́n ní all spirit of water I rebuke you all spirit of water all spirit of water I command by the power in the blood of Igba I rebuke you every spirit of water. Ìwọ ọmọ tó bọ́ ṣùrọ̀ ìwọ náà máa rebuke ẹ̀ ìwọ ọmọ tó bá yẹ wá rọ̀ ìwọ náà máa rebuke ẹ̀ ayé àwa máa ti rí fún ẹ wá máa wò pé o ò rójútùú tẹ́ bá wò ó church kún ayé àwọn wo ló wà ńbẹ̀ àwọn aláìní ló pọ̀ jù ní church gbogbo àwọn tó là wọ́n wà lẹ́nu iṣẹ́ ṣẹ́ni tí owó wà lọ́wọ́ ẹ̀ ń sìn á lọ church Sunday á lọ church Monday á lọ church Tuesday á lọ church Wednesday ẹni tí ò rí láìfo ẹ̀ tó ò ríra ẹ̀ àwọn dẹ̀ máa continue láti máa lò wọ́n as congregation fi get àwọn láti fi attract àwọn olówó ni ìwọ̀nba owó tó tún rí tó yẹ kó fi ṣaranídìí sára wọn wọ́n á tún sọ pé dandan ní ìdámẹ́wàá dandan ní gbá dandan làwo ìyẹn tí ẹ̀kọ́ ní kókó bẹ̀ ní pé ẹ wá ń lora yín against ara yín they are using you against your ancestors àwọn tó bí ẹ ló wá ń lò ẹ́ against mo dẹ̀ fẹ́ ká mọ̀ wípé bí àwọn irúnmọlẹ̀ ṣe rọ̀ bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ṣe nínú fíìmù gbogbo ìtànkìtàn táwọn mùsùlùmí pa ipe Ṣàngó kan ó fẹ́ lágbájá kan Ọ̀ṣun kan ó fẹ́ lágbájá kan gbogbo ìtàn yẹn kì í ṣe ìtàn inú Ifá ìtàn tẹ́ ẹ̀ bá ti bá pàdé nínú Ifá ìtàn àforígbékalẹ̀ ìtàn irọ́ ni ó ní mo ṣe máa ń sọ fún wa pé kẹ́ ẹ lè ní ìmọ̀ ẹ wá ìjọ adúláwọ̀ lọ lágbègbè yín tó bá jẹ́ Muslim tó bá jẹ́ Christian tó jẹ́ fáǹsì mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìwọ ṣáà máa yọjú síbẹ̀ má ti kúrò tán ìwọ sì máa yọjú síbẹ̀ náà kó fi rílẹ̀ ibi tó fẹ́ wọ̀ ẹ rí ọ̀pọ̀ èèyàn tí wọ́n ti gbàdúrà títí tí wọ́n ti fi ẹnu wúre títí kò sí nǹkan méjì ìgbà tí wọ́n ti dé church tí wọ́n ti sọ fún ẹ pé gbogbo agbára omi tó wà nínú àgọ́ ara ẹ tó ti bẹ́ẹ̀ rí búùkù ẹ̀ jáde nítorí pé wọ́n fi àṣẹ sẹ́nu àwọn èèyàn náà dẹ̀ rí pé ó dà pé àwọn ò wúlò fún ẹ o torí ẹ̀mí ẹ̀gán ti ń ṣiṣẹ́ lòdì sí wọn wọ́n á dẹ̀ yà wò pé ó jẹ́ káwọn padà sáyé àwọn nìyá bá wá ń mú ẹ dáadáa pásítọ̀ àwa rí ẹ lò á rí ẹ lò láàárọ̀ á rí ẹ lò lọ́sàn-án á rí ẹ lò lálẹ́ wàá mọ̀gbà ti gbá ṣọ́ọ̀ṣì wàá mọ̀gbà ti fọṣíà wàá mọ̀gbà ti palẹ̀mọ́ ṣọ́ọ̀ṣì wàá mọ̀gbà ti gate tó bá wà ní ọ́fíìsì tó ti ń ṣiṣẹ́ gidi kọ́kọ́rọ́ ṣọ́ọ̀ṣì ò lè sí lọ́wọ́ ẹ láéláé mi tẹ̀mọ̀ bóyá ìyá mi ni àbí bàbá mi máyà bí ò bá kú ẹ káàbọ̀ sórí ètò ogbó atọ́ asúre ìwòrìwò fún so tí o bá níṣẹ́ lọ́wọ́ o ò lè kọ́kọ́rọ́ ṣọ́ọ̀ṣì ò lè wà lọ́wọ́ ẹ kọ́kọ́rọ́ mọ́ṣáláṣí ò lè wà lọ́wọ́ ẹ ok ìyá mi ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣé mà kọ́kọ́rọ́ ṣọ́ọ̀ṣì ò lè sí lọ́wọ́ ẹ kọ́kọ́rọ́ mọ́ṣáláṣí ò lè sí lọ́wọ́ ẹ now àwa ń sọ wípé a nídìí pé láti spread the knowledge ṣé ẹ mọ̀ wípé àwọn èèyàn bẹ́ẹ̀ ni ìyá mi ẹ káàbọ̀ ẹ ṣé mà àwọn èèyàn yìí wọ́n ti ní comfortability nínú ẹ̀sìn tí wọ́n lọ tẹ́lẹ̀ church tẹ́lómi lọ ní AC mọ́ṣáláṣí tẹ́lómi ti ń kírun standard mosque ni báwo lẹ ṣe máa ń ní pé kó lọ sí ìjọ tí wọn ò lẹ táìsì sí ìyẹn gan lásán ó máa ti kò ní fún ní motivation òun ni mo ṣe ní èmi o máa fi ṣeṣẹ́ ṣe wípé gbogbo ilé ìjọsìn tèmi bá ti dé tí n bá ti rí kí n máa gbé wọn wá sórí afẹ́fẹ́ kí ẹ má dìde ìrànlọ́wọ́ fún wọn. Bàbá mi Isiaka ìjọ adúláwọ̀ kò pọ̀ rárá ìjọ adúláwọ̀ pọ̀ níwọ̀nba ìjọ adúláwọ̀ pọ̀ níwọ̀nba ẹ̀ mọ̀ ni
nítorí àwọn èèyàn tó wà ńbẹ̀ wọn ọ̀pọ̀ but wọ́n ń rúpárúsẹ̀ láti rí pé ìjọ náà ó dúró. Tẹ́ bá sì rí àwọn ìjọ yẹn wọ́n ti kọ́ wọn ní blọọkù tán wọ́n dẹ̀ ti kọ́ wọn most of them majority àwọn ìjọ adúláwọ̀ yẹn wọ́n ti kọ́ wọn wọ́n dẹ̀ ti kọ́ wọn wọn ò dẹ̀ kọ́ wọn kékeré wọ́n kọ́ wọn ńlá ni. ṣùgbọ́n finishing ni mo rí tí ọ̀pọ̀lọpọ̀ wọn ìjọ tó wà lọ́wọ́ mi ń sìn bíi 8 finishing ni mo rí tí ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní lórí pé kí wọ́n ra sìmẹ́ǹtì ẹyọ kan kí wọ́n sì fi rẹ́ síwájú díẹ̀ kó tún di bóyá bíi after oṣù kan kó tún rí sìmẹ́ǹtì kan kó tún fi wọ́ síwájú ṣe mọ̀ wípé ilé téèyàn bá ń wọ́ díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ yẹn kò ní beauty ẹ̀ ò ní jáde because bí ìgbà tẹ́ ń pàṣẹ ni bí ìgbà tẹ́ ń pàṣẹ ni but ẹ bá ra gbogbo nǹkan tẹ́ fẹ́ lò at once tí wọ́n wọ́ tẹ́ gbé fún engineer torí ẹ̀ pé tí wọ́n wọ́ lẹ́ẹ̀kan náà ó máa neat ó máa perfect. Now èèyàn fún mi ní 400,000 ń sìn pé òun tún fi kún owó ìjọ tí mo gbé wá sórí ètò nísìn a máa já feeling síbẹ̀ láti mú kí iwájú níbi tí olùdarí ẹ̀sìn àti àwọn akọrin máa wà kó lè ga ju ibi tí congregation máa wà lọ. ṣé màá lọ da red sand síbẹ̀ ń sìn màá lọ da feeling síbẹ̀ mi ì ní wọ́ orí ẹ̀ òun ni mo ṣe ń sọ fún yín pé a fẹ́ ra òkúta a máa ra cement tiles ti wà tó máa lẹ gbogbo church yẹn tó máa lẹ gbogbo ilé ìjùbà yẹn tẹ́ ẹ̀ bá mọ nǹkan tó ń pè ní ilé ìjùbà ìjọ Ọ̀rúnmìlà bíi church ni tó jẹ́ ti ìṣẹ̀ṣe kò dẹ́ ṣe pé àṣẹ̀ṣẹ̀ ń dálẹ̀ wọn èmi ti wà ní 80 years èmi ti wà ní 100 years kì í ṣe pé àjẹ dálẹ̀ ní àwọn yìí tó wà lọ́wọ́ mi àwọn 80 years àwọn 90 years ló wà lọ́wọ́ mi. Bàbá mi Fáṣọlá ẹyọ kan péré lẹni ní Abẹ́òkúta ẹ̀yin sìn ẹ lè dálẹ̀ lọ́dọ̀ yín lára àwọn èèyàn tó ti ń tẹ̀lé ìjọ ibi tẹ́ ń sọ yẹn òun ni a máa ti mú kan sí ọ̀dọ̀ yín. So tẹ́ bá fẹ́ kí àwọn youth kí wọ́n ya sínú ẹ̀ kí wọ́n lè lo talent tí wọ́n lọ fi ń gbé ẹ̀sìn ẹlẹ́sìn lárugẹ báwo lẹ fẹ́ ṣe ẹ gbọ́dọ̀ wù ní pé ibi tẹ́ fẹ́ fi wọ́n sí ibi tẹ́ fẹ́ pè wọ́n sí ibẹ̀ dúró re awátadẹ̀ ní kápá ẹ jẹ́ ká ran àwọn ìjọ yìí lọ́wọ́ gbogbo nǹkan tí èèyàn bá ṣe èèyàn máa ń rò pé bóyá èèyàn waste owó mostly téèyàn bá ń lọ sí iṣẹ́ Olódùmarè èèyàn lè kábàámọ̀ nídìí ẹ̀ bí ìgbà téèyàn ń build ọjọ́ iwájú ẹ̀ ni. ìtorí ẹ̀ nínú ẹ̀sìn tí a bá ń ṣe nínú ìṣẹ̀ṣe tí ọmọ wa tó ń lọ sí ilé ìjùbà láti lọ júbà f'Olódùmarè ibẹ̀ ló máa ti kọ́ ìwà ní wíwù a lot of things tá sọnù sí tó jẹ́ kí àwọn youth di nuisance sí gbòòrò is as a result of the ẹ̀sìn tí a gbà àwọn ẹ̀sìn tí ò jẹ́ kí ọmọ kí ó lè kúnlẹ̀ fún ìyá ẹ̀ ẹ rí i pé wọ́n máa sọ pé àwa ń forí balẹ̀ fún nǹkan àwa ń forí balẹ̀ fún nǹkan is nǹkan tó ń ṣẹlẹ̀ ní pé à ń respect à ń bu ọlá fún ẹni tí ó ṣẹ̀ wá ni nígbà tó bá lè kúnlẹ̀ tó forí ẹ̀ balẹ̀ tó respect ẹni tó ṣẹ̀ ẹ́ wàá respect ẹni tó bí ẹ jáde ní ojú ara àwọn ọmọ sì they find it difficult láti kí ìyá wọn láàárọ̀ nígbà tó bá jẹ́ kí ọmọ ẹ máa lọ sí ilé ìjọsìn Ọ̀rúnmìlà gbogbo ẹ̀ náà máa sọ fún nínú ẹsẹ̀ Ẹ̀fá nínú ẹsẹ̀ Ẹ̀fá nínú ẹsẹ̀ Ẹ̀fá pàtàkì àwọn benefit tó wà ń bẹ̀ wípé o rántí àwọn òbí ẹ o rántí àwọn ancestors ẹ pàtàkì tó wà ń bẹ̀ pé kó o jẹ́ ọmọlúwàbí kó o má ya ọmọkọ́mọ nǹkan tí Ifá sọ wọn á jẹ́ kó gbọ́ then ọmọ náà kò ní ya ọmọ ṣẹ́rí ẹ mọ̀ pé culture wa on its own nǹkan tí culture wa speak fún wa nǹkan ló ń ṣẹlẹ̀ ní ilẹ̀ wa mọ́ ẹ̀sìn wa yìí culture wa yìí òun ló sọ pé kí ọmọ jí láàárọ̀ kó dọ̀bálẹ̀ kí ìyá ẹ̀ òun ló sọ pé kí ọmọ obìnrin kó kúnlẹ̀ kó kí ìyá ẹ̀ òun ló sọ pé tí ìyá bá dàgbàdàgbàdàgbà tó bá lo ilé ogbó tí ọmọ sin ìyá ẹ̀ kó bu erùpẹ̀ sí orí ìyá ẹ̀ ọmọ mi ìṣiṣẹ́ ló máa ní wọ́n jíṣẹ́ fóun kóun gbọ́dọ̀ yọjú sókù ìyá òun tó dẹ̀ máa sá at the end of the day ẹlòmíì agbàṣe ẹ̀ ṣe aládùúgbò ló máa sìn ìyá ègún àwa máa transfer láti ibìkan sí ibìkan because ẹnu ha máa rí i ó máa fìyà ẹlẹ́ ló sá lọ
ọmọ ni ọmọ ọ̀nà jíṣẹ́ fóun mà ní òun láyé máa pa nígbà táyé bá dẹ̀ ti ń sọ ilé tó ti ń sọ tọ̀hún tí ẹ ti ń ta nìyẹn. nígbà tí ìyá yìí bá tún kú tán ẹ̀sìn wa tún sọ fún wa wípé anytime la tún lè pè wọ́n tó tún máa jẹ́ wa. so ó mì pé ọmọ ò ní gbàgbé orúkọ ìyá ẹ̀ kò ní gbàgbé orúkọ ìyá ẹ̀ kò ní gbàgbé orúkọ ìyá ẹ̀ kò ní gbàgbé àwọn ìran ẹ̀. ṣùgbọ́n ẹ̀sìn yìí tán mú wá fún wa yìí ó fi hàn wá ó fi sọ fún wa wípé you and your husband alone no third party. ẹ̀sìn kò sí third party òun ló wá mú wá wípé kí ọmọ máa mu gbó kó máa mu Colorado kí aládùúgbò má lè bá wí mọ́. kíyà network ni so kí ok bàbá mi Isiaka ayọ̀lé àbí kí lorúkọ yín ẹ nídìí kan ní around the òyìnbó nǹkan tó ṣẹlẹ̀ nípa ẹ chat me up kí n fún yín ládírẹ́sì ibi tó wà ṣèbẹ̀ rí nọ́mbà mi ní orí péjì mi 09058657007 ẹ fi chat me up kí n júwèé ibi tó wà fún yín ó yẹ yín kẹ́ lè darapọ̀ mọ́ wọn bẹ̀. so tí a bá fẹ́ wá máa ń mú ìjẹ́mọlúwàbí tí a fẹ́ transfer sí àwọn ọmọ wa a gbọ́dọ̀ pe àwọn ọmọ wa padà sínú ẹ̀sìn tó respect òbí tó respect àwọn alálẹ̀ ẹ rí i pé àwọn ẹ̀sìn tó kù kò rẹ́fẹ́rẹ́nsì àwọn tó ti lọ wọ́n sọ pé inú iná ló lọ ni. so òun ni ọmọ gan ò ṣe ní find the important pé òbí òun wà relevant mọ́. ẹ jẹ́ ká rántí o ẹ jẹ́ ká rántí wípé àwọn tó ṣẹ̀ wá yìí a gbọ́dọ̀ gbàgbé wọn a dẹ̀ gbọ́dọ̀ máa lo ìfẹ́ pẹ̀lú ra wa. ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ kí n sọ fún yín oníṣẹ̀ṣe wọ́n jẹ́ èèyàn tó dáa nínú gbogbo ẹ̀dá tí Olódùmarè dá. eléyìí ò ń ṣe ọ̀rọ̀ pé bóyá bóyá torí pé mo jẹ́ oníṣẹ̀ṣe accommodate yín oníṣẹ̀ṣe ń ṣe sùúrù fún yín oníṣẹ̀ṣe fẹ́ràn yín oníṣẹ̀ṣe ò kàn yín sílẹ̀ ẹ̀yin nìkan ṣá bí ìgbà tí wọ́n ti gbé mission of destroying fún yín nítorí àtẹnujẹ. ẹ wá gbọ́ fídíò tí mo máa fi hàn yìí ẹ jẹ́ kí n sọ fún yín tí ẹ bá jẹ́ kàlàáfíà jọba nílẹ̀ wa yìí ẹ rántí àwọn tí wọ́n ti gbé ìṣẹ̀ṣe sẹ́nu tí wọ́n jẹ́ bí chewing gum nínú àìsàn ló wà tápá wọn gbọ̀n tẹ́sẹ̀ wọn gbọ̀n ẹ mọ̀ kí mò ń tẹnu mọ́ bẹ́ẹ̀ lọ nínú wọn tó wà nínú yàrá tí ó jẹ́ pé ohun tó ń ṣe wọ́n lè ké síta ṣùgbọ́n èyí tẹ́ ṣì ní àlàáfíà níwọ̀nba ó ti fẹ́ sí ní lára náà ẹ ṣì ń ṣẹnu yàmàyàmá sí ìṣẹ̀ṣe èèyàn ọmọdé àwọn bàbá yín tó ti gbé tírà mì wọn ò rí nǹkan kan ṣe wọ́n pe ànábì títí ànábì ò jẹ wọn. náà nígbà tẹ́yìn bá ń sọ pé ọ̀nà yín ni ọ̀nà ẹ mú iye èèyàn tó ń tẹ̀lé yín táyé ẹ̀ ò da àbí gbogbo èèyàn tó ń tẹ̀lé yín láyé ẹ̀ dá kí wá ní kókó pọ́n tẹ̀lé yín kí ni kókó pọ́n tẹ̀lé yín torí ẹ máa sọ bẹ́ẹ̀ nípa ẹ̀yin ní pa ọlọ́run ẹ̀yin àtọ́lọ́run jọ kọ kùránù ni yín ò tí ẹ̀ kan yàn ṣùgbọ́n ọmọkùnrin yìí nǹkan tí mo ṣe fẹ́ play video ẹ̀ ni pé ó ní ẹ̀yin oníṣẹ̀ṣe so bàtà ti pe àwọn oníṣẹ̀ṣe yẹn sìn ó ti pè mí mọ́ nìyẹn ìyẹn tí ẹ̀kọ́ ó tún wá gbé picture mi sí ó tún wá gbé picture mi ó tún wá gbé sí nǹkan tí ó ń sọ so ó ní mo fi mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀ tó kí n dá lóhùn nítorí gbogbo bẹ ṣe ń fà tẹ̀ ń fà lórí social media tẹ̀ ń sọra yín di nuisance èmi ò ráyè ẹ̀ torí mo rí i pé ọjà ti tán ní ṣọ́ọ̀bù yín omi ti tán lẹ́yìn ẹja yín ike lẹ́dẹ̀ ló dẹ̀kú tẹ̀ ń ké. ẹni nísìn ó fẹ́ sọ̀rọ̀ yẹn ó wá jẹ́ pé kùránì ló kọ́kọ́ fẹ́ fi sọ ayam kamotu ayam kalamotu ayam kamotu tó ń sọ yẹn is just like èdè tèmi ń sọ yìí ọjọ́ tó bá gbà pé èdè ni ipe kì í ṣe pé bóyá agbára kan is a language
gbogbo nǹkan tí ẹ ti fi kó sí àwọn èèyàn lórí tẹ fi ń deceive àwọn èèyàn tí wọ́n fi ń believe pé there is power in what you are saying, there is power in what you are reciting. Bí ọ̀rọ̀ tí mò ń sọ yìí bẹ́ẹ̀ ló ṣe rí létí àwọn èèyàn tí wọ́n gbọ́ èdè yẹn. Now ó ń sọ̀rọ̀ pé màláìkà ní ọjọ́ tí èèyàn bá kú. Mo wá fẹ́ béèrè question lọ́wọ́ òpònú tó ń sọ̀rọ̀ yìí pé àwa mọ̀ yìí pé àwárí àrídájú wípé àwọn baba ńlá wa tó kú a máa ń bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ ń gbọ́, a máa ń pè wọ́n bọ wọ́n dẹ̀ ń jẹ́ àwọn oníṣẹ̀ṣe aráàrídájú ẹ̀. Aráàrídájú wípé tí ó bá tásìkò fún wa láti fún wọn ní sàárà, ó ní àpẹẹrẹ tá máa rí tá máa fi fún wọn ní sàárà. Aráàrídájú ẹ̀. Ṣé wá ní gbogbo àrídájú yìí kì í ṣe pé bóyá ìyá òrìṣà mi àbí ìyá mi ó pè mí jókòó sọ fún mi pé àrídájú leléyìí o. Personal experience mi pẹ̀lú òkú ọ̀run òun ni mo fi mọ̀ yí pé ó exist. Now ẹ̀yin kà jáde láti inú ìwé wípé màláìkà ń bọ̀ ní ọjọ́ tí èèyàn bá kú. Ǹjẹ́ ẹ̀yin ti lọ rí tẹ́tí dé? Àfà ẹlẹ́nu jẹ́lẹ̀jẹ́lẹ̀. Ṣé o ti lọ rí tó ti dé gbogbo sórí tẹ kàkàkàkàkàkà tí ò mú irúgbìn rere kan wọ inú ìlú ju ìbàjẹ́ lọ? Ẹ tún gbọ́ sí i. Now question tí mo wá fẹ́ bi ẹ́ ni pé ṣé Lárúbáwá mọ Ṣàngó? Nítorí pé ìwọ jẹ́ ọmọ ilẹ̀ Káàárọ̀ Oòjíire, òun ló ṣe fi Ṣàngó, Ọbàtálá, Igbá, àwo tó ń pè ló fi ṣe illustration ọ̀rọ̀ tó fẹ́ ṣàlàyé. Ṣé Ṣàngó ni òrìṣà tí wọ́n ń bọ ní Mẹ́kà? Ṣé Ọbàtálá àbí Ọ̀ṣun àbí Ifá ni wọ́n ń bọ ní Mẹ́kà tí wọ́n ń tọ́ka sí? Ẹ wá máa relate ọ̀rọ̀ ìlú onílùú, ẹ máa relate ẹ̀ mọ́ ti wá ń bí. Ṣé Ọbàtálá lòrìṣà wọn lọ́hùn? Òrìṣà tí wọ́n ń sọ pé wọ́n tí ẹ̀ ń kà jáde yẹn, gbogbo wáàsí tẹ̀yìn ṣe yìí, ẹ lọ kọ́ bí wọ́n ṣe ń ṣe wáàsí ní ilẹ̀ Mẹ́kà, kì í ṣe bí wọ́n ṣe ń ṣe wáàsí fúnra wọn lọ́hùn nìyẹn. Ìṣòro tẹ ní ni pé misinterpretation nítorí ọ̀nà olè jìbìtì tẹ fẹ́ lò. Ṣé Ọ̀ṣun ó wà nínú àwọn òrìṣà yẹn ní Mẹ́kà? So kí wá ní ìpolongo ìbò? Kí ni ìpolongo ìbò pé Ọ̀ṣun ti tó wá ń sọ pé tako kìnnìkan tó ń ṣe èdè tó wá ń sọ pé tó bá di ọjọ́ yẹn igi bọ̀pẹ̀ kò ní lè dúró, àjọ̀nú ikú àwa máa béèrè lọ́wọ́ ìwọ pé ibo ni Ifá ẹ wà, níbo ni Ọ̀ṣun ẹ wà, níbo ni wo ojú ti là my brother. Bèbí ó ti ṣẹ́jú, bèbí ó ti ṣẹ́jú, ayé wọ́n ti já, bèbí ti ṣẹ́jú, bèbí ti ṣẹ́jú. Gbogbo ìtàn tó wà ní Kùránì pátá kò sí tó tọ́ka sí ilẹ̀ Yorùbá ń bẹ̀, kò sí tó tọ́ka sí Ilé Ifẹ̀, kò sí tó tọ́ka sí Abẹ́òkúta, kò sí tó tọ́ka sí gbogbo. Mohammed fúnra rẹ̀ ìwọ̀nba ìlú ló dé. Ẹnìkan bá mi sọ̀rọ̀ lánàá láti Australia. Tí àwa bá wà ní Monday ń bí, táwa bá wà ní Monday ń bí, Tuesday làwọn máa wà lọ́dọ̀ wọn. Ẹ wá máa sọ̀rọ̀ bí ẹni pé ẹ̀yin àti Allah yín ipe ẹjìjọ jókòó bá ẹjìjọ kọ Quran ni. Màlẹ́kà àǹjọ̀nú yẹn máa dé. Ṣé àwa ń lo àǹjọ̀nú nílẹ̀ Yorùbá ni? Ṣáwa ń lo àǹjọ̀nú? Ṣé mo pé tí máa ń sọ̀rọ̀ mi ẹ máa ka ọ̀rọ̀ mi kún? Mo ń sọ pé àwọn ajogun bí tí àwọn pípù yìí ń kó wọlé ló ń dà lúrú. Àwọn àǹjọ̀nú tí wọ́n ń pè àwọn ló ń rotate, ló ń lọ kákàkiri, ló ń ba ìlú jẹ́. Àwọn ló ń invite ẹ̀mí tó lódùmarè ò dá sí ilẹ̀ wa, àwọn ló ń invite wọn wọlé tó ń dàlú láàrùn. Àwọn àǹjọ̀nú tó jẹ́ pé ó wà fún wọn ní ìlú àǹjọ̀nú kéèyàn tó lè máa sùn nínú igbó kẹ́rù má bà. Kò sí ọmọ Káàárọ̀ Oòjíire tó máa ní pé òun ò ní sùn, òun ò ní gbalé,
òun máa sùn sẹ́gbẹ̀ẹ́ títì, òun máa sùn sínú igbó tó dẹ̀ máa tẹ́ lọ́rùn. Kò sí tó máa lóun fẹ́ sùn sí orí koríko tó dẹ̀ máa tẹ́ lọ́rùn. We are people that love comfort. A máa ń like wà níbi tó dáa. Àwọn ìran tí ò worry, even àwọn ìran tí ò wá worry yìí, nísìnyí àwọn gan ti ń wá ń worry báyìí, àwọn ti wá ń tú ìlú wọn ṣe. Òṣì ara ta máa rayọ̀ lẹ́yìn kó dání lẹ́gbẹ́ dání. Ẹ̀yin aláìní tìjú. Ẹ̀ bó oníṣẹ̀ṣe ṣe, ẹ̀ ń bá jẹ, ẹ̀ ń bá mú. Owó oníṣẹ̀ṣe tẹ bá ṣe wáàsí, ẹ tẹ́wọ́ ẹgbowó ẹbọ. Ẹ wá máa sọ̀rọ̀ sí oníṣẹ̀ṣe ta ló wá gọ̀. Káwa náà kúkú máa rí yín ká máa rọ́bìṣì yín tí wọ́n bá ti bí àfà kan re. Tó bá jẹ́ ìyá àti bàbá ẹ̀ ló bí, kí n wà lóde. Kó ṣe wáàsí sí ọ̀nà ìṣẹ̀ṣe. Pátì yẹn a máa yàmọ̀nà dàrú ni fún ní pátì. Confidence tó ní tí orí ẹ̀ ò fi pé wípé humanity first, love first yẹn, òun náà máa fi sọ fún pé sùúrù wa kò gbé mọ́ pẹ̀lú yín. By fire by thunder, lágídí lẹ máa fi stop wá sí ìkà ọ̀bàyéjẹ́ tẹ̀ ń ṣe. Ẹ̀sìn Islam àti ẹ̀sìn Christian ó yẹ kẹ́ mú bí association ni, bí meeting, caucus, kò ń ṣe pé kẹ́ mú as a religion nínú ìlú wa, lórí ilẹ̀ wa. Tí yín gangan ló yẹ kẹ́ ṣiṣẹ́ lé lórí, tẹ́ ẹ̀ bá ṣe lè ṣiṣẹ́ lé lórí kò sẹ́ni tó force yín. Nǹkan tó bá wọn oníkálukú lè ṣe. Ṣùgbọ́n yín pé kẹ́ wá máa rọ́bìṣì wa bẹ́ ṣe máa ń ṣe mọ́ orí ìjókòó yẹn kò sáyè mọ́. Tó bá ti bí èèyàn kan re, tí n bá ti wà níbì kan kó gbé máìkì sẹ́nu kó sọ̀sọ̀kúsọ. Tó bá gbé máìkì sẹ́nu màá ti ní káwọn èèyàn màá ti set kámẹ́rà mi. Ó gba ayé ló máa rí ẹlẹ́yà ẹ̀ níta. Torí màá fáyà ẹ̀ tán ni. Kò sáyè rádaràda mọ́. Adé máa wò pé kájẹ́ kàlàfíà jọba. Tẹ́ bá ti wá gbé fóònù òṣì ọ̀rọ̀ lẹ́ máa sọ. Lẹ́yìn ọmọ ìran kíran tẹ́ ẹ̀ nílé tó jẹ́ pé inú gbó làwọn ìran yín sùn. A fìfẹ́ bá yín lò títí ẹ fẹ́ mú ìfẹ́ sú wa. Now a gbọ́ àwọn kan dìídì ń bọ̀ rókò wọ́n ń bọgi wọ́n ń bọ̀ pẹ̀ bọ̀dọ̀ ọ̀dẹ́ lẹ́nu bọ̀yọ̀bọ̀yọ̀ ojú abẹ́ tí ẹ̀ ń lá ní Mẹ́kà, ojú abẹ́ obìnrin tẹ̀ ń lá ní Mẹ́kà. Ṣé tí àǹjọ̀nú yẹn náà bá dé tó fẹ́ mú ẹ̀yin mùsùlùmí lọ, ẹ̀yin tẹ́ ti lọ sí Mẹ́kà tó jẹ́ pé ọ̀ranyàn ní fún yín láti débẹ̀, tí màlẹ́kà yẹn bá dé, accountability wo ló fẹ́ bá lọ́wọ́ yín lórí ẹ̀sìn tẹ́ gbà? Kò ní bá yín wípé ẹ lọ lá ojú ara obìnrin ní Mẹ́kà, kò ní bá yín wípé ẹ lọ bu omi sẹ̀mísẹ́mì ní Mẹ́kà, ṣùgbọ́n á bá yín wí nígbà tẹ́ bá bu omi Ọ̀ṣun. Ayé ti ń ṣe yín, ẹ ti ní problem, ẹ ti ní problem. Kò dẹ̀ lè dùn mí fún yín àwọn tí wọ́n bá yà yín sùn, ẹ̀yin ọmọ tí wọ́n bá yà ẹ̀sùn lóko ọ̀gẹ̀dẹ̀, ẹ̀yin lẹ́ ń behave bẹ̀ ṣe ń behave ní nǹkan tí yóò jọ yín lójú, nǹkan tí yóò jẹ́ nǹkan lójú yín, nǹkan ní nǹkan ló jọ yín lójú. Ojú ara tẹ́lọ́ ńlá báyìí ní Mẹ́kà. À ń sọ̀rọ̀ nǹkan tó rí àrídájú ẹ̀, ó ń ṣe ẹ̀sìn tí ò sí àrídájú nǹkan tó tẹ́ pé ìwé lásán lòun ká torí pé ó ti fi ń ṣòwò. Ẹ dẹ̀ fẹ́ kúkú wò pé kí ayé má nítumọ̀ ká máa manage ẹ̀ lọ. Now tó o bá dóṣù òrìṣà Ọ̀ṣun tó o rárí, wàá rí nǹkan tó wà nínú ìkòkò Ọ̀ṣun kó o tó bẹ̀rẹ̀ sí ní mọ nǹkan tó o fẹ́ sìn. Kàábà yẹn ǹjẹ́ wọ́n ṣí fún wọn lórí kórì yìí, ẹlẹ́nu bọ̀yọ̀bọ̀yọ̀ yìí, ǹjẹ́ wọ́n ṣí Kàábà yẹn fún ẹ rí? Nǹkan tẹ́ ẹ̀ mọ̀ lẹ́ ń sìn. Tó o bá dé Saudi yìí wọ́n máa fún ẹ ní limitation bí tó lè dúró sí, ibi tọ́mọ ìlú lè dúró sí ni. Ṣùgbọ́n Mákà má dínà mẹ́lòmíì. Ẹ ti fi ṣòwò. Ó wá ń rojọ́ ẹlẹ́bọ tó ń rú ẹbọ ìtẹ́bọ ẹ̀ ń fi tó ń dà tínú ẹ̀ ń dùn pé Olódùmarè ń gbàdúrà òun. Kó Olódùmarè má ṣe wá lẹ́ni tó máa rúbọ tí ò ní fìn. Olódùmarè má ṣe wá lẹ́ni tó máa rúbọ tí ò ní dà. So ẹ máa gbọ́ gbogbo ọ̀rọ̀ tó ń sọ, gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n fi tàn wá jẹ, tí a fi ń wò pé tá a fi ń wá Ọlọ́run lọ síbi tí Ọlọ́run ò sí, òun ni ọ̀rọ̀ tó ń sọ yẹn. Ọlọ́run tí ò jìnnà sí wa.
now ǹjẹ́ oníṣẹ̀ṣe ǹjẹ́ wọ́n fi Ọ̀ṣun Ọbàtálá Ṣàngó ǹjẹ́ wọ́n fi ṣèkejì Ọlọ́run a ní ojú wa ti làṣẹ ẹ wá ọ̀nà wá sí mi ẹ lo another strategy ìṣe ni kẹ yí sí strategy mi ṣé oníṣẹ̀ṣe fi Ọ̀ṣun sí ipò Ọlọ́run ni àwa á yin babaláwo babaláwo á yin Ifá Ifá á yin Elédùmarè bẹ́ẹ̀ náà ni àwọn òrìṣà tó kù àwa á yin Ọ̀ṣun Ọ̀ṣun á yin Elédùmarè ṣẹ́rí mi fẹ́ ká wà confused nípa nǹkan kan ṣẹ́rí gbogbo Ọ̀ṣun inú tíátà yẹn fake ni àwọn people yìí wọ́n rọ̀ látọ̀run ni kò sí pé bóyá ẹnìkan ló bí wọn bí wọ́n ṣe bí Jésù o gbogbo èyí tí wọ́n sọ tó fi ń ṣe wáàsí yẹn kí wọ́n súnmọ́ ìṣẹ̀ṣe kí wọ́n mọ nǹkan tí Ifá sọ nípa bí wọ́n ṣe dá ilé ayé bí wọ́n ṣe dá ilé ayé wà nínú odù ó wà nínú odù mímọ́ ìwé odù mímọ́ ó wà nínú ẹ̀. ẹ ṣe ara ń ta yín ara ń ta yín ara ń ta wọ́n wo orí TikTok wọ́n rọ̀ wọ̀n ìyá mi tí wọ́n ti tú kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ síbẹ̀ wọ́n wo orí Facebook wọ́n rí pé àwọn ìyá mi máa gbáyé lọ ọmọ àṣẹ ẹ yí padà ta ló máa yí padà sínú wèrè ta ló máa jẹ́ ọmọ aládé tó máa sọ̀rọ̀ ẹ̀dọ́mọ ẹrú ta ló máa sọ̀rọ̀ ẹ̀dọ́mọ ẹrú tó jẹ́ pé àwọn ará Lárúbáwá gan mọ̀ pé ra wọn lẹ́rú tẹ́ máa wọ wọn idiot yìí àwọn Lárúbáwá mọ̀ pọ̀ mọ́ra wọn lẹ́rú ẹ̀yin ni ẹrú lọ́dọ̀ wọn ẹ̀yin òpònú sọ̀wé inú tí nǹkan yóò jọ yín lójú ẹ rí pé èdè ẹ̀ ò dùn lẹ́nu ẹ̀ èdè lédè ló dùn lẹ́nu ẹ̀ sàkámàǹjẹ tùlámàníà ojú everybody ti là ó ti yé yín nǹkan tí ó wá jẹ́ kójú everybody wá là ní pé oníkálukú ti wá ní experience ẹ̀ fúnra ẹ̀ oníkálukú ti wá ní experience ìrìn àjò ẹ̀ nínú ìṣẹ̀ṣe fúnra ẹ̀ so nǹkan tó o lè lajú ẹ kó o rí nǹkan tó o lè sùn kó o rí fúnra ẹ̀ ó wá kù bí èèyàn ṣe fẹ́ yí ẹ lọ́kàn padà pé kì í ṣọ̀nà mọ́ ibi tẹ́ ti wọ̀ nìyẹn ibi tẹ́ ti wọ̀ nìyẹn ipe ìṣe làwọn èèyàn ní personal encounter pẹ̀lú nǹkan yìí oníkàwọ̀ oníṣẹ̀ṣe yí padà gbàtà yóò ṣe wọn ìgbà tí bá yí padà ń sìn tí mo tẹ̀lé ànábì àbí ẹ jẹ́ ká wà náà ẹ jẹ́ ká fi sí practical ká zoom pé gbogbo ilẹ̀ káàárọ̀ òjìrè tí ò dẹ̀ ní ṣẹlẹ̀ tí bẹ́ẹ̀ la máa fi fún ká zoom pé gbogbo wa di mùsùlùmí ta ló máa rúlù wa ẹ kọ́mẹ̀ntì o ta ló máa rúlù wa tí gbogbo wa bá ti di mùsùlùmí tán ta ló máa rúlù wa nínú ẹ̀ èdè wa máa lọ àṣà wa máa lọ gbogbo nǹkan wa máa lọ ẹ̀sìn wa máa lọ sí ẹ̀sìn mùsùlùmí ló máa dominate ìwà àti ìṣe mùsùlùmí ló máa dominate kí ló ṣẹlẹ̀ yẹn a ti ta ilẹ̀ wa fẹ́lòmí a ti ta ilẹ̀ wa fẹ́lòmí olè ní olè àfipá gba wọn ní olè ní ẹ lórí èlò tó gbà ló ṣe fẹ́ kú gbogbo èyí tẹ̀ ṣe wáàsí tẹ̀ fi máa sọ ilẹ̀ yín tẹ̀ fi máa tà ní kọ́bọ̀ fún àwọn fọ́rẹ́nà tí gbogbo wa bá di mùsùlùmí tí èdè wa tá à sọ mọ́ tí ìwọṣọ wa tí ò sí mọ́ tí kọ́jọ wa tí ò sí mọ́ kí ló ṣẹlẹ̀ yẹn a ti run nìyẹn ókè tó bá wá jẹ́ pé bí gbogbo ẹ̀ ṣe wá run yẹn tàbá tún wá múra ń bí a tún wá free láti wọ Mẹ́kà ká yà sí ká bèrè family house wa ká yà sí ibi tá a bá fẹ́ níbẹ̀ ṣé kò bá tún pè wá lọ́mọ àti sọ fún wa pé no ẹ̀ nílé ń bí o ẹ̀yin èèyàn ẹ̀ tí understand nígbà tí a bá fi torí ẹ̀sìn tí wọ́n mú wá fún wa tá a sọ culture and tradition wa nù tá àti ẹ̀ wá rántí mọ́ tí ò sẹ́ni tó rántí ẹ̀ mọ́ tá a ti bá ẹ̀sìn yìí lọ táwọn náà ti wá rí i pé àwọn ti dominate everywhere tí wọ́n ti rí i pé kò sí nǹkan tó jọ ìṣẹ̀ṣe kò sí nǹkan tó jọ pé kódà ó ti ń di ìran bíi 50 tí ó jẹ́ pé kò sí existence ìṣẹ̀ṣe mọ́ ní ilẹ̀ Yorùbá tí wọ́n rí i pé yes àwọn ti run ìṣẹ̀ṣe ní ilẹ̀ Yorùbá tó jẹ́ pé ìwọṣọ wa àti gbogbo ẹ̀ tó jẹ́ pé èdè Arab ni
ṣe mọ̀ pé inú àwọn Arab á dùn pé àwọn tó ti gba ilẹ̀ tó bá wá di pé àwa wò pé ká lọ sí Mẹ́kà o ká lọ wo ilé ànábì tá à ń tẹ̀lé o èèyàn tẹ̀lé sọ pé òun fẹ́ lọ sí ilé bàbá ẹ̀ òun máa lo oṣù kan ká wá sọ pé a fẹ́ lo oṣù kan o ní ilẹ̀ yín o ẹ ṣáà jẹ́ ká wà nínú Mẹ́kà yẹn ká máa sùn ká máa wẹ̀ ká máa ṣe bí a ṣe ń ṣe o ìgbà yẹn lẹ máa mọ̀ pé o kò ní jẹ́ ti bàbá tọmọ kó má náà là ṣé ìgbà yẹn lẹ ṣe máa mọ̀ yí pé wọ́n wá lé yín kúrò ní Mẹ́kà wọ́n tún ti gba ilẹ̀ ń bì báyìí níbo lẹ wá fẹ́ lọ ìyẹn làwa ṣe ń sọ fún yín pé àwa gọgọ la táyé ṣe àwa là ń remain là ń jẹ́ kí ìṣẹ̀ṣe èdè wa àwọn tó ní ilẹ̀ wa tó gba ilẹ̀ wa fún wa àwa gọgọ la dúró pé nǹkan wọn ò ní sọnù ẹ̀yin ẹlẹ́sìn yìí ọ̀bàyé jẹ́ ọmọ ìrankíran ọmọ ìrankíran ọmọ lásán ìkejì ajá ọmọ tí ò ṣe fi lédè ọmọ mùsùlùmí tó bá ti jáde tó bá ti sọ pé kí èdè òun run kí òrìṣà ìlú òun run olórí burúkú ọmọ tó yẹ kó lọ yẹgi fún ni nígbà tẹ́ bá wá gbé wa dé kòríta yẹn tán tí a rántí èdè mọ́ tí a rántí aṣọ mọ́ tí a rántí ìkíni mọ́ tí a rántí gbogbo nǹkan ìṣẹ̀ṣe mọ́ gbogbo nǹkan ìpátá ló mẹ́bọ̀ dání tí a rántí mọ́ nígbà yẹn táwa dé Saudi tó ti wá lé wa táwa dé bí tó jẹ́ pé gbogbo ìmáàmù tó wà níbí tó jẹ́ pé ara Saudi ló fi ẹ̀dẹ̀ tó ti jẹ́ kó yé wa pé àwọn ò pé ní ìmọ̀ tó ẹ̀yin èèyàn mi tí ó wá jẹ́ pé Saudi ló ẹ̀dẹ̀ gbogbo ìdílé kọ̀ọ̀kan tó jẹ́ pé Saudi ni in the name of respect for the religion ẹ ti fi wọ́n jẹ ọ̀gá lé wọn lórí ní ilẹ̀ Yorùbá nígbà tó wá lé wa ní Saudi ń bo la fẹ́ sáwá àwa sáwá sí ilẹ̀ wa àwọn tẹ́tí wá fi ṣe olórí gẹ́gẹ́ bí pé àwọn gọgọlọ́ ni ẹ̀sìn yìí tán mọ̀ tán tọ́dẹ̀ ti gbé yín dé level pé àwọn ni àwọn mọ̀ tẹ́yìn náà dẹ̀ ti gbà fún wọn níbẹ̀ bí wọ́n ṣe gbà fún wọn ní Ìlọrin nígbà tó gún bá lé ọmọ ní àjò níbo ló máa padà sí ilé tó tún wá padà sí wọ́n ti dominate ẹ̀ bí wọ́n ṣe dominate Ìlọrin Yorùbá mélòó ló lè gbóhùn sókè ní Ìlọrin sìn ọmọ ọkọ mélòó ní Ìlọrin ló lè gbẹnu sókè níbi tí ṣéwù wọn wà nǹkan tí wọ́n fẹ́ ṣe fún everybody nìyẹn tí wọ́n bá wá ṣe fún everybody tán wọ́n á lé èèyàn ní Saudi wọ́n á tún wá lé èèyàn níbo lèèyàn máa sá lọ ask yourself that is the reason why you need to go back to Ìṣẹ̀ṣe 100% because that is your home. That is where you belong to. That is where you cannot be chased by anybody. That is where you cannot be intimidated. Nígbà tí ó bá rí bẹ́ẹ̀ bí mo ṣe ṣàlàyé yẹn torí mission wọn nìyẹn ẹ rí pé mission yẹn ni wọ́n lò ní Ìlọrin nígbà tó bá wá rí bẹ́ẹ̀ níbo ṣé rí Ọlọ́run tí wọ́n gbé síwájú yẹn wọ́n fẹ́ fi scam ni torí ìyẹn ló máa gbé sọ́kàn tó máa fi wá máa wò pé ẹ̀sìn ẹ̀yẹ ní tọ́lọ́run anything regard of it o gbọ́dọ̀ pamọ́ ni o tó lè jẹ́ pé Ọlọ́run wà ní ọ̀dọ̀ ẹ̀ ìwọ gọ́gọ́ ló dọ́lọ́run mọ̀ so ẹ̀yin náà gbé yẹ̀wò bẹ́ẹ̀ àwọn pípù yìí wọ́n ṣe wáàsí fún wa láti sọ wá di ẹni tí ò ní orí ìrun mọ́ let it remain in your skull every now and then in the morning and in the night ẹ jẹ́ ẹ máa mọ̀ kò sí bí wọ́n ṣe lè máa dán inú fún yín kẹsì rí wọn ní ọlọ́lá ẹ̀yin náà tún ìṣẹ̀ṣe yín ṣe káwọn èèyàn yín nọ́lá ẹ̀yin tọ́lọ́run ti gbé ga ẹgbẹ́ àwọn èèyàn tó wá kù ẹ tì wọ́n lẹ́yìn ẹ má kówó yín sọ́dọ̀ wọn mọ́ nígbà tí nǹkan yẹn bá wá ṣẹlẹ̀ torí lẹ́yìn náà bá fi ọpọlọ sí bí wọ́n ṣe ń gbé ẹ̀sìn yẹn bọ̀ tí wọ́n dẹ̀ ń gba everywhere tẹ bá dé gbogbo ilẹ̀ báyìí ẹ̀rí mọ́ọ̀tì ńláńláńláńláńlá gbogbo ilẹ̀ tí ó ti àwọn ọmọ nílẹ̀ fún wọn lọ́fẹ̀ẹ́ káwá àzùmù pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n islamize everybody nílẹ̀ yìí tí ìjábá wá dé láàrin àwa àti àwọn original Islam kí lẹ rò kó máa ṣẹlẹ̀ wọ́n á pa pútupùtu wọ́n á lé ọmọ nílùú kúrò wọ́n á lé ọmọ nílẹ̀ kúrò ìgbà yẹn lẹ máa dojú yín máa tó là pé èdè ló ń sọ is just like bí mo ṣe ń sọ Yorùbá yìí bọ́tò ló jẹ́ délédè òun lẹ ṣe ń rí ní ìkúrí pé ọ̀rọ̀ Ọlọ́run ni ọ̀rọ̀ Ọlọ́run náà ní ìṣẹ̀ṣe tẹ́ ń sọ yìí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí bí mo ṣe ń sọ̀rọ̀ fún yín bí mo ṣe ń sọ̀rọ̀ ní Arab language wọ́n á sọ bí mo ṣe ń sọ̀rọ̀ in their own language so kí wá ní bàbàrà so
so tí wọ́n bá wá ṣe bẹ́ẹ̀ fún wa níbo la fẹ́ lọ ìyẹn la ṣe ń sọ pé a lè fẹ́ bọ́ sílẹ̀ a lè fi yíyé wa sílẹ̀ a lè fọ̀ṣù sílẹ̀ a lè fọ Bàtálá sílẹ̀ gbogbo àwọn irúnmọlẹ̀ yìí erinwó irúnmọlẹ̀ kò sí ìta lè filẹ̀ nù wọn nítorí àwọn ló dá wa mọ̀ àwọn ló gbalẹ̀ fún wa. nípasẹ̀ wọn la fi tẹ̀dó sí gbogbo ìlú tá a tẹ̀dó sí kò sí ìlú náà nílẹ̀ Yorùbá tí ò tẹ̀dó nípasẹ̀ ìṣẹ̀ṣe. so kò sí bá ṣe fẹ́ fi wọ́n sílẹ̀ my dear brother tá a bá fi wọ́n sílẹ̀ a nínú rírun mọ́ àwa dẹ̀ a ti kàwé a dẹ̀ tún ti lajú Ọlọ́run ti jẹ́ kí a mọ ọ̀nà òtítọ́ àti ìyè. now nǹkan tó wá ń dùn mí fún ẹ̀yin àfáà yìí ni pé láti ọjọ́ tí ẹ ti ń kéwu yín tẹ́ ti ń ṣe wáàsí yín gbogbo ibi tí ànábì ti bá ọmọ ọdún 9 sùn kí n kà gbogbo ibi tí ànábì ti gbàyàwó kí n kà kí ni reason tó dẹ̀ pé wà ní Quran kí ni reason. ṣùgbọ́n ibi tó òrìṣà wà nítorí pé ẹ ti mọ̀ pé ìlú tẹ́ wà ìlú òrìṣà ni ibi tó òrìṣà wà àárọ̀ ọ̀sán alẹ́ lè máa kà yín síta èèyàn ibi ni èèyàn ibi fàpòsùn ni yín ẹ lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ sí mẹ́dọ̀ ẹ yé fẹ̀dí ara yín síta ayé ti sá lẹ́yìn yín ó yẹ yín ayé ti sá lẹ́yìn yín wọ́n ti kẹ̀yìn sí yín torí àṣejù yín pọ̀ ẹ rí bí ọ̀rọ̀ ta lọ́lọ́run wọ́n sì ti impromptu lánàá ṣáná àná àbíjẹta wọ́n sì ti impromptu wọ́n expect sitting yẹn wọ́n sọ̀rọ̀ lórí bẹ́ẹ̀lẹ̀ kínní ẹ̀ ẹ rí pé gbogbo ìfàyànulẹ̀ tí ìyá TaniOlohun fàyànulẹ̀ ẹ rí pé kò mú èrè kankan wá ní àná yẹn ẹ rí pé kò sí èrè kankan fún ìfàyàlàyà tí ìyá yẹn ṣe gbogbo bó ṣe rábàbà lọ́dọ̀ àwọn ọmọ inú ẹ̀ kákàkiri lórí nítorí ọmọ tó ṣe abiyamọ fún wọn ẹ rí pé kò tíì sí effect ẹ̀. nítorí mission àti gba ilẹ̀ òun ló wà lẹ́mìí wọn mission àti islamize òun ló wà lẹ́mìí wọn ṣebí TaniOlohun ni now ẹ̀gbọ́n TaniOlohun ti bọ́ sórí afẹ́fẹ́ ó dẹ̀ ti sọ pé TaniOlohun ti di mùsùlùmí so now ìjà tó wà ńlẹ̀ ó ti di ìjà mùsùlùmí àti mùsùlùmí ẹ lọ ṣe bó ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ èèyàn aláìní tìjú ṣe bó ti di bọ̀dọ̀ òpònú onírọ́ ṣebí TaniOlohun ti di mùsùlùmí kí ló wá dé tẹ̀ filẹ̀ òṣì ara ta mára yọ bóhùn yìí kẹ filẹ̀ bóhùn yìí kẹ má filẹ̀ ìkéde àjíhìnrere ìṣẹ̀ṣe àwa ò ní yé máa ṣe ọ̀rọ̀ ẹ̀ fún aráyé àwa ò ní yé máa polongo ẹ̀ fáráyé so ẹ lè dẹ̀ lè pa wá lẹ́nu mọ́ kó ká má ṣe ìjíhìnrere iṣẹ́ Olódùmarè tá gbé dání so bóhùn yìí kẹ fi TaniOlohun lẹ̀ bóhùn yìí kẹ má fi TaniOlohun lẹ̀ gbogbo ìtẹ̀ṣe sátírà lọ́sùn tẹ̀ ń sátírà lọ́sì Olódùmarè ṣì ń wò yìí ni gbàtásìkò bá tó ẹ gbà ní pé òun ló dá ayé àti ọ̀run bọ̀dá Múmínì olórí ẹbí ìsọnù olórí ẹbí aláìní làákàyè nígbà tí wọ́n dẹ̀ tí àbúrò ẹ̀ dẹ̀ ti di mùsùlùmí kí ló dé tábúrò ẹ̀ dẹ̀ ṣì wà ní àhámọ́ o tó ti rí pé òun parọ́ tó bá jẹ́ òtítọ́ àtòdodo làbúrò ẹ̀ ló gba ẹ̀sìn mùsùlùmí tó ní TaniOlohun gba ẹ̀sìn mùsùlùmí kí ló sì ń ṣe ní àhámọ́ o ó tún ní ohun tẹ́ fẹ́ fi ṣe ń bẹ̀ ni ṣó ní ohun tẹ́ fẹ́ fi ṣe ń bẹ̀ ni ṣèbẹ́yìn lẹ́gbẹ́ tẹ́ lọ gbé sí àhámọ́ all the time lẹ́ẹ̀ma ní lọ́ọ̀yà máa ṣe mistake lẹ́ẹ̀ma ní lọ́ọ̀yà àwọn oníṣẹ̀ṣe ó ṣe mistake wọn ò rí kinní kan ẹ ṣáà ń ṣaṣẹ́ lóríṣiríṣi ẹlẹ́yà yín lẹ fi hàn ayé àwọn èèyàn ti wá rí yín tán pé wèrè gidi ni yín wọ́n ti rí yín pé ẹ̀sìn yín yẹn kéèyàn jápa ni jápa lẹ̀sìn yín jápa so ẹ tẹ̀síwájú kẹ́tùbọ̀ máa ṣe ẹ fi ń polongo ìṣẹ̀ṣe tiwa ni bẹ́ẹ̀ ṣe ń fẹ̀dí ara yín síta láyé mọ̀ sí pé àṣẹ kò sí nǹkan kan náà ẹ̀sìn yín àṣẹ jàgídíjàgan ni àṣẹ wàhálà náà àṣẹ fìtínà ni so ride on. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.